Hello, ladies and gentlemen. Good evening. Welcome to History with Arewa. My name is Arewa. I welcome you to my channel. If you are new, kindly click on that subscribe button down there and don't forget to on your notification bell so you can always get notified whenever I drop a new video, so you can come and check it out. Also, this is a Yoruba and English channel, so thank you guys for joining me once again today. My name is Arewa. Welcome you to History with Arewa. Don't forget to follow my two other channels, SMC with Arewa and Intimacy with Arewa. For any advert support, donation, or call for any other discussion, my contact is going to be down below in the description box. I'm also going to leave it in the comment section area. +234 811 084 5303. Thank you. Let's move on. I'm going to speak Yoruba. I'm bínú leni you torí ọ̀rọ̀ àwọn ọba wa náà ni. Ẹ gbọ́ confession lẹ́nu àwọn ènìyàn kan láti Ìwó tí wọ́n ta páàtì ọmọ ènìyàn ní ìlú tó ní ọba tó ní ìjòyè. Orúkọ mi ni Yusuf tí àmì yìí. Mo ra ẹran ènìyàn lọ́dọ̀ Masur. Mo ra ẹran flesh. Mo ra orí ènìyàn 20,000. Ra orí ènìyàn ní 20,000. Fún kanu. Nǹkan kan náà lè ṣe sá. Lọ́wọ́ Masur. Àfà Mansuru. Bẹ́ẹ̀ni. Ẹni tó jẹ́ kí n máa wọn rí mọ́. Sí tí mo ń ara náírà rí. Ẹnìkan ló sọ fún mi ìyẹn tó rárá o. Tó tà fẹ́ ni tó gbé fún mi nìyẹn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni Masuru Lájùdé bẹ́ẹ̀ ni òótọ́ ni. Ẹni ló mú ẹnìkan á fún mi bí ọ̀rẹ́ rẹ̀ látàrí rẹ̀ fún àfà. Ẹni ló mú wá fẹ́mi. Mi mọ tí wọ́n jọ sọ bọ̀ ìgbà àtọ́jọ́jọ́ mi lọ́dà ṣẹ́jú sí mi pé òun sáfẹ́ ká pa ni. Ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. Obìnrin ni àkọ́kọ́ yẹn. Obìnrin yẹn mi ni mo dá mọ̀. Báwo lè ṣe pa àtàkùkọ àti kejì báwo lè ṣe pa wọn? Bàbá ti pa fún Ọlọ́run náà ni. Ẹ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Látàpá àti ẹ̀fẹ̀ hàn tó bá nídìí. Ẹni tó mú ìyá ló kó Lukman ló kọ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Kò ṣe nǹkan fún mi. Ó kàn sọ. Tẹ́ bá ní kí n continue lórí ọ̀rọ̀ yẹn, ọ̀dọ̀ bíi 5 minutes video náà ni kò rí lè pọ̀ lọ títí. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, èyí tẹ́mi fẹ́ sọ ní èní kò ní wun mí lágbára àwọn tó ní ilẹ̀. Ṣé ẹ rí bí Ìwó, àwọn ọmọ Ìwó olódò ọba, ṣe rí bí àwọn àfáà bí wọ́n ṣe ń ta orí èèyàn tí wọ́n jọ ń selling and buying ọ̀fẹ́ orí ọmọ ènìyàn ní 20,000 naira. Àwọn àfáà ló ń ta, àfáà ló ń rà á, àfáà ló ń pa, àfáà ló ń tà á, àfáà ló ń rà á ní ìlú Ìwó. The same Ìwó yìí tí ọba wọn débẹ̀ yẹn ọba Rashidi tó dá gbogbo òòṣà jáde tó ní ìlú ẹ̀sìn nílùú Ìwó, ìlú ìmáàmù, ìlú ìmáàmù yìí náà dẹ̀kẹ̀rẹ́ yìí náà ni
àṣé bísínẹ́sì tí wọ́n ń ṣe ní ibẹ̀ nìyẹn. Àwọn ni wọ́n ń pa ènìyàn, àwọn ni wọ́n ń ta ènìyàn, àwọn náà ni wọ́n tún ń ra ènìyàn ní ìlú àfáà, ní ìlú ẹ̀sìn tí ọba Ìwó ti sọ ìdúdú ìlú ẹ̀sìn. Ó dá gbogbo òòṣà kúrò nílùú, ó ní ìlú ẹ̀sìn nílùú yìí. Kí ni ká wá ti gbọ́? Ìlú ẹ̀sìn, ìlú tó kún fún àwọn àfáà àti ìmáàmù tí wọ́n ń bá Allah sọ̀rọ̀ ní 24 hours. Ibẹ̀ náà ni gbogbo àwọn orí nǹkan báyìí. Ọjọ́ kìíní àná kò ì pé 2 weeks tí wọ́n discover àjàalẹ̀ kan ní ìlú Ìwó yìí náà ni o. Wọ́n tún ti discover àwọn àfáà kan tó pé speciality wọn ni pé kán máa pa èèyàn, kán máa tà á, kán dẹ̀ ti máa rà á láàrin ara wọn. Ní ìlú Ìwó yẹn náà ni àwọn mùsùlùmí, àwọn àfáà, àwọn ìmáàmù. Ní ìlú tó ní ọba, ọ̀nà wo ni gbogbo nǹkan báyìí ò ṣe ní máa ṣẹlẹ̀? Ẹ sọ fún mi. Ọ̀nà wo ni kò ní máa ṣẹlẹ̀? Nígbà tí èèyàn bá ti mú ẹni tí kò yẹ kó wà lórí àpèrè, tí wọ́n bá ti gbé sórí àpèrè, báwo ìlú bẹ́ẹ̀ ṣe fẹ́ gún? Báwo ni ohun burúkú ò ṣe ní máa já lu ohun burúkú? Kò possible kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣé rí gbogbo àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá papọ̀ ni èmi fẹ́ bá ní ọ̀rọ̀ jù, lèmi bá sọ jù. Ṣé rí ọba kọ́ba, ènìyàn kénìyàn tó bá ní òun fẹ́ jẹ ọba, tí kò bá ti ń ṣe oníṣẹ̀ṣe, a traditionalist, kí lẹ̀ ń ṣe lórí ipò yẹn? If you cannot follow the doctrine, because ọba tí ẹ jẹ lórí àṣà àti ìṣe kò ń ṣe lórí ẹ̀sìn, kò kí ń ṣe ọba ẹ̀sìn ní ẹ jẹ. Lójú Olúwo of Ìwó, ọba Rashidi, kí àwọn àfáà, àwọn ìmáàmù ọmọ ìlú ẹ̀ kán máa pa ènìyàn, kán máa ta orí ènìyàn ní 20,000 naira nínú ìlú ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. Kò lè ráyè nígbà tí ọba tó ń gbé knockout tó ń gbé báńgà kiri. Báwo ni àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ní máa ṣẹlẹ̀ ní Ìwó mú ẹ̀ tí ò ní rí? Tí ò ní rí. Ọba Rashidi náà ló encourage káwọn àfáà máa ta orí èèyàn. Ọba Ìwó òun ló encourage káwọn ìmáàmù, àwọn àfáà máa ta orí èèyàn, kán máa ta pààtì ara wọn, kán máa pa ara wọn, kán máa ra pààtì ara wọn. He is the one encouraging it, that they should keep doing that. Because he cannot tell us that he did not see all these things that are happening in his physical sense. Ṣùgbọ́n Ọlọ́run bá Allah sọ̀rọ̀ ni, Ọlọ́run bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run Allah, ìyẹn Ọlọ́run àwọn Árábù lọ́hùn. Olúwo ní òun bá sọ̀rọ̀. So Allah, Olúwo wà bẹ́ẹ̀ lọ, Allah yóò wá jíṣẹ́ fún Olúwo pé àwọn fáàmù, àwọn ìmáàmù ọmọ ìlú ẹ̀ báyìí ló ń ṣe o. Ẹ gbèrè yín ká sọ. Nígbà tí yóò bọ́ ara Rashidi débẹ̀ tó kó gbogbo òòṣà kúrò, tó ní òun ọba ẹ̀sìn lòun. Ṣọ́ba ẹ̀sìn nínú certificate tí ìjọba gbé sí yín lọ́wọ́, do you see any religion written there? You are a traditional leader. A traditional leader. Not a religion leader. If you know that you want to be a Muslim or you have a religion, do not step on the throne. Vacate the throne for people that are ready to uphold the tradition of that same throne. Báwo ni wọ́n ṣe máa gbọ́ba sórí àpèrè ọba tí ò lọ sí tí ò ṣe gbogbo ètò tó yẹ kó ṣe? Báwo ni ìlú bẹ̀ ṣe fẹ́ gún? Báwo ni réènì ọba náà ṣe fẹ́ gún? Igbá atakọ́ ló gbé ni. Nígbà tó ọba ìlú encourage àwọn èèyàn kan máa ta orí àwọn èèyàn, àwọn ìgbà tó ọba ìlú sọ pé káwọn èèyàn máa ta orí ara wọn, kán máa ta pààtì ọmọ ènìyàn kiri ń bẹ̀. Ọ̀nà wo ni gbogbo nǹkan báyìí ò ṣe ní máa sọnù? Gbogbo ẹ̀yin ọmọ tẹ̀dẹ̀ wà ní ìta náà, torí ọmọ yẹn sọ wípé girlfriend òun kan lòun pa, but àwọn parent àwọn èèyàn ò mọ̀ mọ́ òun. Òun lọ lé ọkùnrin táwọn òbí ẹ̀ táwọn ẹbí ẹ̀ kọ́kọ́ ò mọ̀. Òun ló ti gbabẹ̀ lọ ní ìsìn. Imagine tó bá ń fẹ́ èèyàn, kódà kó jọ̀rẹ́ lásán, jẹ́ kó délé ẹ̀, jẹ́ kí èèyàn kan èèyàn méjì mọ̀. No matter what. Obviously, nobody is safe in Ìwó again. Àárín ara wọn ni wọ́n ti ń para wọn, tí wọ́n ń tara wọn, tí wọ́n ń rara wọn. Ọba ìlú wọn dẹ̀ mọ̀ sódẹ̀ nìkan kárígò. Ọba tí ò wọ ìpèbí. Báwo lẹ ṣe expect kí réènì ọba tí kò bá wọ ìpèbí ṣe rí? Báwo lóhun burúkú ṣe ní máa ṣẹlẹ̀? Báwo ni èèwọ̀ ṣe ní máa jáde lójoojúmọ́? Báwo ni ègún ò ṣe ní wà lórí irú ìlú náà? Ọba tẹ́ gbé sórí àpèrè, ọba tí ò wọ ìpèbí.
ọba tí ò dé ìpèbí rárá ọba tó wà ńbẹ̀ lójú yín ó da gbogbo àwọn òòṣà bàbá ńlá yín nù ó lóun ju gbogbo àwọn bàbá ńlá òun lọ. Báwo ni kí rèéní irú ọba náà ṣe fẹ́ rí? Ẹ̀yin afọbajẹ iná ọ̀dẹ̀ ni o, ẹ̀yin lẹ ń gbá àbọ̀dẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn afọbajẹ tó wà ní káàárẹ̀ oòjíire, ẹ̀yin gangan lẹ ń gbá àbọ̀dẹ̀ fún wa. Ẹ̀yin lẹ ń gbá àbọ̀dẹ̀ fún ilẹ̀ Oòduà, ẹ̀yin lẹ ń gbá àbọ̀dẹ̀ fún wa. Because lójú ilẹ̀ lajú kalẹ̀, ìyàn lè fi rẹ̀ ìjọba, ẹ̀yin lẹ gbádé sí lórí. Ọba tí ò wọ ìpèbí tí ò ń ṣe fá ló mú, ẹ gbádé lé lórí. Báwo ni gbogbo nǹkan ṣe ní máa ṣẹlẹ̀ nítorí owó? Ẹ̀yin gógógógó ló yẹ kí everybody mú ní òkúnkúndùn. Torí olè níyín, ẹ̀yin lẹ dalẹ̀ òòṣà, ẹ dalẹ̀ ìlú. Ẹ̀yin ọfọbajẹ lẹ dalẹ̀ ìlú, lẹ dalẹ̀ òòṣà, lẹ dalẹ̀ gbogbo igbarúnmọlẹ̀ lápapọ̀. Ẹ̀yin lẹ dalẹ̀ gbogbo wọn. Torí ẹ̀yin lẹ ṣe bó ṣe yẹ kán ṣe. Òun náà ni kò ṣe lè rí bó ṣe yẹ kó rí. Nígbà tẹ́ ẹ bá ti ṣe nǹkan bó ṣe yẹ kí ẹ ṣe, báwo ni outcome èwo? Báwo lẹ ṣe expect good outcome fúrú nǹkan bẹ́ẹ̀ yẹn? You are all to be blamed. You are all to be castigated and criticized thoroughly because you all are all the backstabbers. Ẹ̀yin lẹ sún wa débi tá a dé gbogbo ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ sún ilẹ̀ Yorùbá débi tí ilẹ̀ Yorùbá dé. Láti máa gbé adé lórí àwọn tí ò wọ ìpèbí ní àwọn tó yẹ pé ọba ò tọ́ sí wọn. Tó bá jẹ́ ayé àtijọ́, wọ́n ti ní pé kí Rashidi ọba Oluwo kó ṣígbáwò. Wọ́n ti ní kó ṣígbáwò tipẹ́. Wọ́n ti forò lé kúrò lórí àpèrè yẹn tó bá nóhùn ní lọ. Wọ́n fi orò lé dànù. Gbogbo yín lajú kalẹ̀, ẹ dákẹ́ síbẹ̀. Nítorí pé olè ìjẹkújẹ ẹ̀yin gangan lẹ gbàbọ̀dẹ̀ fún wa. Orí gbogbo àwọn alálẹ̀ tó dẹ̀ ti lọ́dẹ̀ máa dà fún gbogbo ẹ̀yin afọbajẹ yìí. Orí gbogbo àwọn innocent souls tí ó ń lọ lórí olè ìjẹkújẹ ọ̀tẹ̀ ọ̀bàyéjẹ́ yín, orí gbogbo wọn máa dà fún gbogbo yín. Torí ó lè ní gbogbo yín. Ó lè ní gbogbo yín. Ẹ̀yin lẹ ń gbàbọ̀dẹ̀ fún wa. Ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá lẹ ń gbà àbọ̀dẹ̀ fún wa. Ẹ̀yin gangan ni ọ̀dádá tó dá gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ̀yin gangan ni èpè áúlẹ̀ ń ṣẹlẹ̀ lórí. Ọba Rashidi jókòó síbẹ̀, ó encourage káwọn àfáà, ó sọ ìlú ẹ̀sìn, ìlú àfáà àti ìmáàmù pé kí wọ́n máa engage nínú rituals, nínú selling of body parts. Kí a máa ta orí ènìyàn, orí ọmọ ènìyàn ní 20,000 naira, orí ọmọ ìlú ẹ̀, nínú ìlú ẹ̀, nítorí pé àfáà ni ìmáàmù ni, ẹ̀sìn ẹlẹ́sìn. Ẹgbẹ́ ẹ̀sìn, ẹni ẹ̀sìn títí ìgbàláyé yín ò dá, ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́ ẹ gbé sórí, èwo ló sàn, èwo ló worse ní méjèèjì. Èwo ni ó sàn, èwo ló worse. Ṣé bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ò dá, èyí tẹ́ gbà yín kọ́ báwo ló ṣe sàn? Orí ọmọ ènìyàn kan lẹ̀ ń tà lẹ̀ ń rà fúnra yín, kí lẹ fẹ́ fi orí ọmọ ènìyàn ṣe? Nínú manual yín ìyẹn Kùránì tẹ́ ń kà, níbo ni wọ́n kọ sí síbẹ̀ pé kẹ́ máa ra orí ènìyàn o, ẹ máa fi gún ọṣẹ báyìí àbẹ́ máa fi gún ọṣẹ báyìí ni o. But tó máa ní kọ́ ẹ sọ̀rọ̀, ẹ máa sáré máa tọ́ka sí ìṣẹ̀ṣe. Ẹ máa sáré máa ìṣẹ̀ṣe kìíní is devilish, is this, is that. Is this one not devilish? What is the difference between the two? Which one is even more better than? Which is more better than? But you guys are too quick to point fingers at your traditional, at the religion of your forebears. You adopted a new one, and the new one that you have adopted encouraged you to be doing all those things. Humanity comes first. Lójú ní ojú ọba nínú imú ọba báyìí, kí àwọn èèyàn máa para wọn kó máa tara wọn, kí àwọn èèyàn máa para wọn nínú ìlú kò ń ṣe nígbó ní town. Kí ọba ìlú yẹn dẹ̀ máa rí gbogbo ẹ̀ tó ń ṣẹlẹ̀ but kó má bọ̀dà. Orí alálẹ̀ ilẹ̀ káàrọ̀ òjìrì máa dà fún gbogbo yín. Gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ afọbajẹ yìí, ilé gbogbo ilẹ̀ máa bá yín jà. Ilẹ̀ máa bá yín jà, ilẹ̀ Yorùbá máa bá yín jà, ilẹ̀ Odùduwà máa bá yín, gbogbo àwọn akọni wa tó ti lọ máa bá gbogbo yín jà.